tí ó bá gba Jésù gbọ́ tó sì gba iṣẹ́ orí àgbélébù, yóò rí ìgbàlà kíkún gbà lọ́fẹ̀ẹ́. Torí Kristi lágbára láti gbàlà. Ẹ̀yin àyànfẹ́, olùgbàlà pè yín, oore ọ̀fẹ́ tẹnu rẹ̀ jẹ́ yanu. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fúnra padà, òun sì ní agbára láti gbàlà. Ẹnikẹ́ni tó bá gba ìyìn rere tó sì gbẹ́kẹ̀lé ẹ̀jẹ̀ rẹ̀ fún wẹ̀nù, yóò rí ìràpadà tí ayérayé. Torí ó ní agbára láti gbàlà. Ẹ̀yin àyànfẹ́, olùgbàlà ń pè yín, oore ọ̀fẹ́ tànú rẹ̀ jẹ́ yanu. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fúnra padà, ó sì ní agbára láti gbanilà. Ẹnikẹ́ni tó kọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ tó sì sọkàn rẹ̀ páyà fún Olúwa, yóò ní ìgbàlà pípé nísinsìnyí. Torí ó ti múra tán láti gbàlà. Ẹ̀yin àyànfẹ́, olùgbàlà ń pè yín, oore ọ̀fẹ́ tànú rẹ̀ jẹ́ yanu. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fúnra padà, ó sì ní agbára láti gbanilà. Ẹ̀yin àyànfẹ́, olùgbàlà pè yín, oore ọ̀fẹ́ tànú rẹ̀ jẹ́ yanu. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fúnra padà, ó sì